la ilaha illallah wala muhammadu rasulullah lára ń tán fẹ́ lọ́dọ̀ ọlọ́run òun náà ní kí alhaji Nurudeen Bọ́lá Oyèbámíjì àmbọ̀ kí wọ́n di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́run bá kó bá wọn gbà bẹ́ẹ̀ wọ́lá kábà tí mo wáyé alhaji Nurudeen Bọ́lá Oyèbámíjì àmbọ̀ ọlọ́run dákun jẹ́ di gómìnà lọ́ṣun ọlọ́run jẹ́ di gómìnà lọ́ṣun ọlọ́run jẹ́ di gómìnà lọ́ṣun tá bá di gómìnà lọ́ṣun ọlọ́run ọmọ olóore wọ́n fi wọ́n sàwátì ọmọ olóore wọ́n fi wọ́n sàwátì ń bẹ̀ jẹ́ ní ìpèrè nínú ìjọba wọn ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah ẹni tó fa ọmọ olóore náà lọ́wọ́ sókè alhaji Gbóyèga Oyètọ́lá ọlọ́run má jẹ́ ṣubú má jẹ́ wálẹ̀ má jẹ́ tí wọ́n bàjẹ́ gbogbo tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́run bá wọn ṣe mínísítà. ọlọ́run ò ní gbà fún yín kẹta wá àwọn alálẹ̀ yìí ilẹ̀ yìí ò ní gbà fún yín kẹta wá eléyìí dé mẹ́ka ń sìn ń pariwo pé ó ń bá Allah sọ̀rọ̀ ní Yorùbá tẹ́ bá fẹ́ kírun bíbá ṣe Yorùbá lẹ́ máa fi ń kírun ni tí ẹ kó ra sọ lárúbáwá ẹ jẹ́jẹ́ kálá lè gbọ́ títí ẹ Allah tí ò gbọ́ Yorùbá mo mọ̀ pé tó bá pé oníṣẹ̀ṣe kan ní báyìí gbogbo ẹ̀yin àfáàyè ẹ ti bọ́ síta ẹ ti máa post ẹ̀ káàkiri ẹ̀ wá post wèrè eléyìí tó dé tó lọ fowó jóná tó ẹ lóǹkan tí mo fẹ́ sọ ń bẹ̀ jàre gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ òjìrè mo fẹ́ fi orí alẹ́ dé bẹ̀yìn mo fẹ́ fi ìjọmọ ìyá wa ìjọmọ ìyá ìjẹ́ ẹ̀jẹ̀ kan náà tá a jọ jẹ́ nílẹ̀ Yorùbá mo fẹ́ fi bẹ̀yìn anybody tẹ́ bá ti rí pẹ̀lú àwọn fọ́tò tẹ́ ń wò yìí pẹ̀lú bọ̀bọ̀ oníbẹ̀lẹ́nu yìí anybody tẹ́ bá ti rí pẹ̀lú ẹ̀ tí fọ́tò ti jọ pa wọ́n pọ̀ rí ẹ má dìbò fún wọn ẹ má dìbò fún wọn anybody bọ̀bọ̀ tẹ́ ń wò yìí terrorist ni o adàlúrú ni o ẹ̀rí ẹ̀dẹ̀ pọ̀ dáadáa lórí social media gan ẹ̀rí ẹ̀ pọ̀ ẹ ti mọ̀ yí pé ó fẹ́ wá talẹ̀ bàbá wa ni àmọ́ ni tó gbà lálejò sílùú Ìwó ń bẹ̀ yẹn bọ̀ àṣà mọ̀ pé òun àti bọ́ ìtẹ́lú yẹn wọ́n jọ wà ní ẹjọ́ ẹ torí ti Ọlọ́run ọba ẹ má jà talẹ̀ bàbá wa ò eléyìí tó yára ní ọlọ́ta wa ti tó o ìgbà tán sọ pé ká gbẹ̀sìn wọn ìnira dé o at the end of it àwọn ẹ̀sìn burúkú tán kó wáyé náà ni àwọn olóṣèlú wa fi ń búra wọlé sórí ipò ní ó jẹ́ kán ṣe dáadáa o ìgbà táyé wa wà bó ṣe wà tẹ́lẹ̀ tá àti ìgbẹ̀sìn orí burúkú kankan ilẹ̀ Yorùbá rọrùn o ó dá ó sùn o àrí wàhálà àrí fòrò o kò sẹ́ni tó ń wà kò tún hùn ẹ sí wọn mọ́lé ẹ tì wọ́n pa kò sí gbogbo ìyẹn o olè náà bá fi mùsùlùmí jà nílẹ̀ Yorùbá o they are all terrorists they are all killers thank God kì í ṣàwàdùn kan la sọ àwọn fún ara wọn náà sọ so ẹjọ́ ẹni ń sìn báyìí sìn kì í ṣe gómìnà ilẹ̀ Saudi náà fẹ́ jẹ o bọ̀ ó gba Saudi lọ waste owó lọ́hùn ó gba Saudi lọ ó náà ń ṣàdúrà fún àǹbọ̀ wèrè kan àǹbọ̀ ti dé sínú yàrá bàbá lákú bàbá ẹ báyìí ẹjọ́ ẹ torí tọ́ lọ́hùn ọba ẹni tí orúkọ ẹ̀ ò bá ti complete sílẹ̀ Yorùbá tí ò bá ti complete tí Sulaimonu Sodiq Saheed kinní kan tó wà lórí orúkọ ẹ̀ tó bá gbé àpótí ẹ̀ má dìbò fún ṣeré mi ẹ mọ̀ pé orúkọ mi wà nínú nǹkan tí mo sọ yẹn èmi náà ti fẹ́ lọ ṣàti Davis mo ti fẹ́ change gbogbo orúkọ mi pátápátá sórúkọ tí mò ń jẹ́ kódà péjì mi at any time máa change orúkọ yẹn at any time ní péjì mi máa change ẹ̀ pátápátá ọmọ aládé ni mímì kì í ṣọmọ ẹrú o ọmọ aládé ni mímì kì í ṣọmọ ẹrú o mi kì í ṣe olórí burúkú mi kì í ṣọmọ àtọ̀hún ìwà mi kì í ṣọmọ akótilétà o mi ń ṣọmọ tí bàbá ẹ̀ máa kú tán tó máa jókòó tó gún pé kò sẹ́yìn àwọn ọmọ tó kù ní níbẹ̀ mi nìkan ni màá ní mi ń ṣerú bẹ́ẹ̀ mi ń ṣọmọ àpá o mi ń ṣọ akéwù tọrọ jẹ o ọmọ aládé ni wá o adẹ̀gbáyé ṣeun rere ayé yẹ wá àwọn baba ńlá baba wa dúró tì wá àwọn olè wọ̀nyí torí pa fún wọn ní ṣáǹsì ní ọpọlọ tó fi so wá mọ́ wọn Nàìjíríà ọpọlọ yẹn lọ fàgàn o àwọn nǹkan tó fẹ́ máa mú jáde bẹ́ẹ̀ ṣẹ́rí tẹ́ bá ti lè gba àwọn tẹ́rọ́rìstì láàyè lórí gọ́vnà ẹ wo ọmọdé asunkún àgbà asunkún ẹ máa wo ọwọ́ tí AMBO náà fi ń bọ̀ mo rí prógráàmù kan níbi tí wọ́n ti lọ fọ́ títì kan torí títì tàlélé kìí ṣe ẹ̀ṣẹ̀ wọ́n fọ́ bẹ̀ yẹn ẹni tó náà ń bọ̀ fẹ́ wá jẹ gómìnà tó ń ba nǹkan tẹ́ni tó wà ń bẹ̀ ṣe jẹ́ ẹ ti mọ̀ pé lórí burúkú ni irú èèyàn bẹ́ẹ̀ kì í ṣe ẹni téèyàn rìn súnmọ́ wọ́n ń bọ̀ wọ́n ń pín ráìsì ó ti mọ̀ pé ibi ló ń try láti sọ fáwọn ará Ọ̀ṣun nìyẹn pé ibi ló ń pa wọ́n tẹ́ bá ti rí ráìsì ìṣòro ayé yín ti tán mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo yín jẹ́wọ́ ọmọ ọkọ pé ìyá ráìsì kan ló ń jẹ wá o bó ti wulẹ̀ kẹ́ fayé le tó tọ́lọ́run ò bá ti fayé le mọ́ wa kò sí nǹkan kan ẹ̀rù bodò àwọn olóṣèlú yìí máa ń fira wọn wé Ọlọ́run ni wọ́n ti gbàgbé pé àwọn ò lè dá eṣinṣin débi pé wọ́n máa dá èékánná ìgbéraga wá wọ̀ wọ́n lẹ́wù wọ́n máa ń ṣe bí ìgbà tó wá pé àwọn nìkan làwọn wà láyé léṣù pé a sọ pé kó wá ṣaṣojú wa ó ń bọ̀ ó ń tẹ̀lé báṣubàṣubọ̀ mo ṣe rí fọ́tò yẹn pẹ̀lú bọ̀bọ̀ olórí burúkú oníbẹ̀lẹ́nu yìí tó ń pè ní mufti àwọn Boko Haram yìí gbà ẹ́ mo ti mọ̀ pé bọ̀bọ̀ yìí ò lè wọlé o máa wo kò lè wọlé o why Muslims gather together try to take over somebody land tẹ́ẹ̀dẹ̀ níbi tẹ́ẹ̀ ti ṣàn wá tẹ́ẹ̀ mọ̀ pé yes this is clear èdè wa àṣà wa èhun ni mò ń sọ lẹ́nu yìí lára àṣà wa lára ìṣe wa náà ni èdè tí mò ń sọ lẹ́nu yìí wà à ń kọ́ Arabic ń bí kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ń bí
ẹ ṣáà yarí kanlẹ̀ pé dandandandan ẹ fẹ́ wá fún wa ní nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí wa oríire ẹ̀ kó wá by force lẹ fẹ́ máa fi kọ́ wa ní ìmọ̀ líle ẹ fẹ́ máa fi dayé wa rú olórí ibu yín tẹ̀dẹ̀ mára bí kìbọ̀ yìí kò sí ẹ̀kankan nínú yín tó lè dá mọ́tò bíldì kò sí kankan nínú yín tó lè dá machine ìránṣọ ṣe kò ẹ lè ṣe òfin ẹ lè ṣe kankan ẹ lọ́pọlọ kankan lẹ́yìn kẹ́ máa wá kò tó hùn ẹ dé wọn mọ́lé ẹ pa wọ́n ẹ ṣe ẹdún ọmọ ọdún 10 ẹdún ọmọ ọdún 9 ayé yín ti bàjẹ́ èbó tiẹ̀ torí kan náà tó sọ pé ọmọ àbúrò lè fẹ́ mọ ẹ̀gbọ́n ní the same family kan náà àwọn yẹn lè wá fẹ́ gbà láàyè anybody tó bá ti pera ẹ̀ ní muslim ẹ má gbà láàyè lórí gómìnà ní ilẹ̀ Yorùbá ń bí o àwọn lórí burúkú yóò mú ní ṣeré rárá o kò jù bẹ́ẹ̀ lọ o ìbò ti Ìbàdàn ń bọ̀ anybody tẹ bá ti rí pẹ̀lú bọ̀bọ̀ terrorist ẹ má dìbò fún o ẹ̀yin Ìbàdàn ẹ mọ́ sunkún àìtọ́jú ẹ mọ́ kú láìpẹ́ o anybody tẹ bá ti rí tó lọ ń ṣe wèrè kan ní ìlú àwọn Saudi Arabia lọ́hùn tó náà ń lọ Mẹ́kà ẹ mọ́ dìbò fún o kì í ṣe ọmọ wa mú àlè ní o kò jù bẹ́ẹ̀ lọ ẹ rí wọ́n di omi Ọ̀ṣun o ẹ rí wọ́n di Ṣàngó ẹ rí wọ́n di Ògún o ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá wa ni ẹ mọ́ gbé tàfájèjì o ẹ̀yin lẹ́ kúkú kété ẹ̀ bá gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.